حق المعلم وأوجبه حفظا على كل مسلم. لقد حق أن يهدى إليه كامة لتعليم حرف واحد غير أمين. شكوت إلى وكيع صاحب ذي وارشدني إلى ترك المعاصي. فأخبرني بأن العلم نور ونور الله لا يهدى لعاصي. gbogbo nǹkan ọlọ́run kí yẹ o a máa yà ní ẹ̀wò níbi iṣẹ́ tí kálukú ń ṣe. ètò burúkú alfarqu bayna al-'ilm wa nur al-'ilm alfarqu baynahuma. ìyàtọ̀ ń bẹ láàrin mímà àti mọ́lẹ̀ mímà. ẹ̀fẹ́ ní bọ̀dì lè kí ó ìyẹn ní bẹ́ẹ̀ nù kútùbà khatm al-Qur'an tí wọ́n sọ wípé Allahumma nawwir qulubana bi nur al-Qur'an. ìmọ̀ Qur'an yẹn ní bọ̀dì ló lè fà. mọ́lẹ̀ ti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ló yẹ kí. ẹ bá ti rà fẹ́ ẹ̀dá fọ́ọ̀mà. kódà kọ́ mọ́ ìyẹn ògbà. kódà kó má yẹ ọgbà. kódà kọ́ mọ́ wù láwà. kódà kó má wù láwà ní. ó sì máa wù agbára. kódà kó má wù agbádá. torí àgbà àbá àti ìmáàmù Màlìkí kéwú lọ́dọ̀ rẹ̀ ní Màdínà. àgbà àbá àti ìmáàmù Màlìkí kéwú lọ́dọ̀ rẹ̀ ní Màdínà. ó tọrọ irùngbọ̀n tó tó ní ni. ó tọrọ irùngbọ̀n tó tó ní ni. yẹtí bẹ́ńtọ̀ sí bí Sheikh Ádámù sínú ẹlẹ́gbùn àbá tó nírun púpọ̀. bàbá wa Sheikh Ádámù sínú ẹlẹ́gbùn àbá tó nírun púpọ̀. àyàn lè máa ṣe ọ̀rọ̀ mi gbọ́ o. àwọn èèyàn lè máa ṣe ọ̀rọ̀ àbá wọn gbọ́. pé bóyá mò ń bá ìyàwó àbílẹ̀ àbá ẹ̀ nínú ìgbà. àfàkùnmọ̀lá. ó tó pọ̀ àbí. àhánilẹ́kùnmọ̀lá. ìjọba tí mo fẹ́ lọ ni pé lápọ̀jù ọkọ̀ àyíhùdá àti ìdíje kàrọ̀. لقد حق أن يهدى إليه كامة. gbogbo tí bá jẹ́ ìran yìí. gbogbo tí máa ń jẹ́ ìran máa. dandan ni ká bọ̀wọ̀ fún. dandan ni ká bọ̀wọ̀ fún. لقد حق أن يهدى إليه كامة لتعليم حرف واحد لتعليم حرف واحد ألف درهم لتعليم حرف واحد ألف درهم. ọmọ kí wọ́n pọ̀ tí wọ́n kí olórí àfá. ọmọ kí wọ́n pọ̀ tí wọ́n kí olórí àfá. lẹ́ẹ̀ka kharijun al-markaziyyin. àwọn tí wọ́n jáde tí wọ́n parí kẹ́kọ̀ọ́ jáde ní ilé-ẹ̀kọ́ Markaz. wọ́n wù lẹ́ẹ̀ka kharijun al-adabiyyin. àwọn tó jáde ní ilé-ẹ̀kọ́ wa ní àdàbí àwọn náà ń bẹ. kaza al-mubarak. bẹ́ẹ̀ náà ni tó jáde mubarak àwọn náà ń bẹ. àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. minhaj ar-rais. bẹ́ẹ̀ náà ni minhaj wa. ويقال له المنهجيون. àwọn minhajiyun nílé kí ó dàgbà bá Mudeerul dálẹ̀ àwọn tó ti jáde náà ń bẹ ń bẹ. alẹ́ sọ̀rẹ́ àlìmọ́sọ̀rẹ́. alẹ́ sọ̀rẹ́ àtìlẹ́mọ́sọ̀rẹ́. àmọ́ dandan ni kárí ìmọ́lẹ̀ kéwìlá rẹ̀ yẹn ká dìde fún. ṣùgbọ́n dandan ni kárí ìmọ́lẹ̀ kéwìlá rẹ̀ yẹn ká dìde fún. ó lè mi máa ṣe ń gbogbo ìgbà. ó máa bá Mudeerul máa ṣe ń gbogbo ìgbà. gbogbo anybody tó bá pèrè ẹ̀ láàfáà. gbogbo ẹni tó bá pèrè ẹ̀ láàfáà fáwọn bá Mudeerul. torí ara wọn ti ń kọ́ níjó ni wọ́n kọ́ lẹ̀. aláwọn tó kọ́ lẹ̀ yìí. bí ọ̀rọ̀ jàfàrí ò ṣe jàfàrí àwọn kọ́ lẹ̀. ọkọ̀ lẹ̀ yìí. ó ti ní ara rẹ̀. ó ti náì. ní pọ́blíkì. sáàpà ló ṣáṣe wọn. ó fún gbogbo ọgbọ̀ ó kọ́ lẹ̀. a rí àfáà tí wọ́n fẹ́ dì mú ní orí tọ́ láyà wọ́n sì fẹ́ panjọ́ náà pẹ̀lú láwàní. àti pé wọ́n ti rámẹ̀ àfáà lára. nígbà tó hún yàn
ọwálé àti ọ̀wálẹ̀. Ọlọ́run béèrè àbá ó ní problem sọ̀rọ̀ tó ní òsè. Wọ́n wà fún ọ̀rọ̀ láwùjẹ́kì kò ní san. Wọ́n lọ ìfẹ́ kò ní dáhùn. Wọ́n lọ ìṣe kò ní dáhùn. Ètí kẹ́kọ̀ọ́ sí ní ìlànà kálá tí ò sóògùn rẹ̀ ní ẹnì kẹ́kẹ́. Ẹ lọ́kùn mo ń lálàá pé pẹ́pẹ́ mo máa ní lójú oorun. Ìwọ ẹnìkan náà sọ fún mi nítorí ló wà ní ìgbẹ́ ìfẹ́ lójú oorun. Èyí jẹ́ pẹ̀lú ojú oorun ó jí lé ó jí lé jí. Kọ́ lọ síbòrè pọ̀ kọ́ lọ béèrè. Ó lọ àkọ́kọ́ lọ béèrè pé àdìmọ́ kọ́kùtà lẹ́nu mi lójoojúmọ́. Àbáwọ̀ àtẹkùn tó ń jẹun lójú oorun ẹkùn lóògùn rẹ̀. Fáà ní yorù wọn. Níjọ́ jẹ́rù kan wá bá Nabi Muhammad. Ó ní kúntù fún ìmọ̀ràn. Wàrọ̀ ànẹ́ni òṣàlì wà hàlùkàlà. Nínú hàbẹ̀ dínì Islam. Ó ní wà bá Nabi ó ní èrè ànẹ́bì. Ó ní èrè ànẹ́bì. Mo lálàá, mo wá rí bẹ́yẹn Kàbá mo ti ń kírun. Ó sì mo lálàá wá rí bẹ́yẹn Kàbá mo ti ń kírun. Lójú kọ Kàbá. Kírun láti lójú Kàbá. Ànábì ní Ìsìláàmù yẹn kó bẹ́ẹ̀. Ó ti gbàdá kú sí kéèké yìí. رأيت أحق الحق حق المعلمين. Kí n tóbi láyé aláyè. Èèyàn kí n tóbi láyé aláyè. Ayé ìmáàmù wa àwòkó láwà yìí. Ayé ìmáàmù wa àwòkó láwà yìí. Ó jẹ́ jáde pé ìtàn gbé pé èmi náà wà ní òkùnlẹ̀ mọ́sáàsì ọ̀hún. Ó jẹ́ jẹ́ pé ìkan pé bàbá bí náà wà ní ìgbà mọ́sáàsì ọ̀hún. Ṣé ohun tó náà ń ṣe bí ọ̀yẹ́ kí n máa mà? Ṣé bàbá bí náà máa tó máa ń ṣe bẹ́ẹ̀? If the people cannot cheat on me. Tí o bá tẹ́lẹ̀ ní àwọn bàbá mi ní jẹ. Ó yẹ kí n wà nú àwọn co-elder member of the mosque. Ẹ̀ka bàbá mi wà nú àwọn àgbà mọ́sáàsì ọ̀hún. Àwọn àgbà ìjọ. Àwọn àgbà ìjọ bí mọ́sáàsì. Mo kí alájò wa àwòkó. Àti àwọn alájò wa àwòkó. Bá a ti rí wọn ní ìmọ́lẹ̀ ìmọ̀lára wọn. Bá a ti rí wọn rí ìmọ́lẹ̀ ìmọ̀lára wọn. A tún wá rí ìmọ̀ náà lára wọn. A tún wá rí ìmọ̀ náà lára wọn. Ọjọ́ tó pé ọ̀kan ló wà lára jẹ̀rẹ̀. Ó ti ẹ̀jẹ̀ pé àwọn ọba mi ìlú lọ́kàn ló wà lára àtàwọn. Aláwọ̀ ní ọgbà. Torí pé kò kí ń hù. Torí pé kò kí ń hù. Wọ́n kì í hù. Ààrẹ̀kùnlọ. Ọ̀sán ọjọ́ kẹta ní ìsì hù. Ìjọ mẹ́ta ní máa lọ. Ọlọ́njarí yín pẹ́. Tí wọ́n bá fún àbá ní nǹkan ní orí ìjókòó yìí. Tí wọ́n bá fún àbá ní nǹkan lórí ìjókòó yìí. Gbogbo ẹ̀yin já gbogbo àwọn bá dá kíní sí. Táà ń pè yín ní Sùnní. Táà ń pè yín Sùnní. Táwọn ò sí ń ṣe kàfìrí. Táwọn ń ṣe kàfìrí. Ẹ̀yin ni wọ́n kọ̀kọ́ fún. Ẹ̀yin wọ́n kọ̀kọ́ fún. Yíyẹ mọ́sà ibi tó yẹ kó kọ́kọ́ dúró sí ni. Àwọn ọjọ́ wá dúró sí. Àwọn ọkọ̀ òdìyà. Àwọn ọkọ̀ òdìyà. Inú mi dùn pé ó ti ẹ̀rọ ayé. Àti àwọn alájú wa òkú. Ọlọ́run bá wa pẹ̀lú yín. Ọlọ́run bá wa pẹ̀lú yín. Àdúrà tèmi máa ṣe. Àdúrà tí àwọn míì máa ṣe. Lẹ́yìn anybody. Lẹ́yìn anybody. Pé tí n bá rúṣẹ́ dá Ọlọ́run ní kọ́lọ́run ṣe fún mi. Pé tí wọ́n bá rúṣẹ́ dá Ọlọ́run ní kọ́lọ́run ṣe fún wa. Omi ìdílé àárọ̀ kí n ṣàdúrà fún àwọn ilé. Ọlọ́run ìdílé àárọ̀ káwọn ṣàdúrà fún àwọn ní. Ìjọba fún Suratul Fatiha sì lè ní sà. Suratul Fatiha àti àwọn máa ń sà púpọ̀ jù. Suratul Hijr wọ́n sì fi ṣe irú kútúbà rẹ̀. Níjọ́ kẹjọ ọjọ́ kẹjọ. Báwọn wá sí ìsánú. Ìpínlẹ̀ ìṣẹ́jẹ́ sí àwọn ní dídá láti ìwọ̀ ohun ò dáa. Ibi òun ní àfá. Tẹ̀sùgbẹ́ èèyàn lásán lé lẹ́yìn. Àwọn ẹ̀yà wá ní mélòó ní bá jẹ́ àdáwọn. Àwọn mọ̀nyàn. Allahu akbar. Wọ́n ní mélòó bá jẹ́ àdáwọn màmá táwọn ọmọ ìjìrì náà ti ń jọ. Wọ́n mọ̀ fa 99. Allahu akbar. Ṣẹ́gbẹ́ actually ìjìrì nìkan òun ni áyà rẹ̀ pé 99 ló yíyá. Allahu akbar. Ṣé àdàbí ó ka ó kọ Ọlọ́run? Allahu akbar. Kúrò ní látòkè délẹ̀. Fọ́ọ̀tì àwọn ni ọmọ akẹ́ 99. Sọ́dọ̀ ìjìrì ẹ̀yọ̀ ká ti dé ojú bá rẹ̀. Wọ́n náà ló pé 99 tó ti àdàbí ó kọ Ọlọ́run. Ìjìrì ó ṣe ó kọ Ọlọ́run 99 kó kélé ẹ̀kẹ́ péré. Ẹ̀tí ò bá máa híjìrì. Kókó ọkọ̀ ọlọ́run 99 kókè lẹ́ẹ̀kẹ́ péré. Aláàjì wa àwòkó ni wọ́n láàyè. Àwọn aláàjì wa àwòkó ni wọ́n láàyè yìí. Tí mi ò sì sínú ìjọ wọn o. Táwọn bá Mudeerul òsì sínú ìjọ wa. Ẹ wà ní board of trustee. Bọ́gà fi yẹn palẹ̀ mọ́ lẹ́ẹ̀kan. Àwọn ẹgbẹ́ wà ní board of trustee. Bẹ́ẹ̀ni ni mo fi yẹn palẹ̀ mọ́ ọ̀rọ̀ náà. Àwọn bá Mudeerul náà fi yẹn palẹ̀ mọ́ ọ̀rọ̀ ni. Kọ́lọ́hún kọ́ wọlé Al-Qur'an. Kọ́lọ́hún kọ́ wọlé Al-Qur'an.
kọ́lá kó bá dúró tì yín. àdúrà tí mo ní mo máa ṣe fúnra mi ni mo ṣe. àdúrà táwọn bá ń bí náà máa ṣe fún àwọn láti ṣe yẹn. àmọ́ èmi kì í jà. àwọn kì í jà. àwọn èèyàn máa bá mi jà. àwọn èèyàn máa bá wọn jà. gan. púpọ̀. pé gan ni. gan. àmọ́ ni. gan. torí mo pèsè àkí máa wáyàn lọ́jọ́ kí èèyàn wá mi máa lọ. torí bá wà bá Mudeerul pèsè àkọ́wọ́ máa wáyàn lọ́jọ́ kí wọ́n lọ. mo tún pèsè àkí máa kọ́ lè yàn kí èèyàn máa kọ́ òun. wọ́n sì kó fẹ́ káwọn máa pè èèyàn sí pé kí wọ́n máa pè àwọn lọ pé kí wọ́n kọ́ lè lórí fóònù. àìsí àmì sì ni pé tí n bá rí èyí ní sí òsì nǹkan torí pé nǹkan burúkú rìn láyé. ìjọ tí wọ́n ti ní bí wọ́n bá rẹ̀yà kí wọ́n bẹ̀rẹ̀ tó dé kò sí nǹkan torí nǹkan burúkú rìn láyé. olóṣèpọ̀ jure lọ. olóṣèpọ̀ jure lọ. wọ́n á bẹ̀rẹ̀ bá wọn àní ìyàwó kó àtọmọ. wọ́n àti wọn bẹ̀rẹ̀ pé ìyàwó àtọmọ ń kọ́. àṣà mi jẹ́gbọ́n mi kankan mi olóòtú ìparí àdúrà yà bá àti ìdọ̀ wọn ni. ẹ̀gbọ́n kan kẹ́kẹ́ kan lọ sí ìparí àdúrà rẹ̀. mo ní sí òsì nǹkan ní òsì nǹkan. àwọn òbí mi ní sẹ́kọ̀ọ́ sí ìkan wọn ní òsì ìkan. ìyàwó kó àtàwọn ọmọ kan náà wà. wọ́n ní ìyàwó kó àtàwọn ọmọ náà wà. mo wá ní bóòní sọ́wọ́ ń yá. wọ́n ti bóòní sọ́wọ́ ń yá. aláwọ̀ sí ìfikún. àwọn àbẹ́rẹ́ mi mẹ́rẹ̀ẹ̀rin ni. àwọn ìbéèrè bàbá Mudeerul mẹ́rẹ̀ nínú. dáwọ́ ìbá ní láti ọlọ́wọ́ san alẹ́ san. ògbó dáwọ́ lẹ́nu ọlọ́wọ́ san alẹ́ san. báwo láti yẹ báwo lẹ́nu ọlọ́wọ́ san alẹ́ san. ولكن عزيز في الرجال ثبات. bọ́bá lẹ́yìn ó dé èèyàn. bọ́bá lẹ́yìn ó dé èèyàn. kìí kí kó tó dé èèyàn. kìí kí kó tó dé èèyàn. olójú kan. lọ́dọ̀ olójú kan ni. ìkànnì àtúndú. ibi kan láti gbógi. ibi láti bọ́ náà. gún dórídórí. gún dórídórí. wọ́n ti sọ̀kalẹ̀. ìgbà náà wọ́n ti sọ̀kalẹ̀. torí gígùn. èyí torí gígógi. torí irú igi ètò ògùn bọ́yá aládìní ní. torí bí ibi tó gbọ́n bóyá láti rìn ní. bọ́yá oní sálámánì ní. oní sálámánì ní. ní ìtọ́ kọ́kọ́ kùn tí ń ṣe sálámánì gbọ́dọ̀ gbọ́dọ̀. àbí ìtọ́ kọ́kọ́ kùn tí ń ṣe sálámánì gbọ́dọ̀. ẹ̀kọ́rọ́ rí mọ́ọ̀dé ìlú wá èdè. ní ìtúrí nìkan. bẹ̀rẹ̀ ni wọ́n ti pè yẹn. ìgbà náà wọ́n ti pè yẹn léyà. àǹtí òsì dé èèyàn ní pè yẹn léyàn. àwọn tí ò dé èèyàn àwọn wọ́n pè yẹn léyà. èèyàn méjì mẹ́ta tó bá ga papọ̀ wọ́n ń pera wọn léyàn. èèyàn méjì mẹ́ta tó bá ga papọ̀ wọ́n ń pera wọn léyà. àṣà ọlọ́run tẹ́ ẹ máa rí lórí ọ̀rọ̀ òkè. olùdó ọlọ́tẹ̀ máa ń rí lórí òkè. òkè méjì mẹ́ta kọ́ wá wà lẹ́gbẹ̀ẹ́ ọlọ́wọ́ èso bẹ́ẹ̀. òkè méjì mẹ́ta tó wà lẹ́gbẹ̀ẹ́ ara wọn náà èso bẹ́ẹ̀. òkè ayé pé. òkè ayé pé. òkè ọlá. òkè ọlá. kódà méje ń bẹ ń kọ́ra òkè ọ̀lẹ́yọ̀. òkè ọ̀lẹ́yọ̀. kékeré ń bẹ ń kọ́ra wọn. kékeré ń bẹ ń kọ́ra wọn lógun. tó wọ́n ti ń gbà fúnra wọn bẹ́ẹ̀. wọ́n kì í gbà fúnra wọn bẹ́ẹ̀. ilẹ̀ mo tàkú ní rẹ̀ àbúrò. Allahu akbar. àbúrò tó bá pààyà ọlọ́run wọn lè àbúrò. alábùrọ̀. àbúrò. mo kí alájà òkòkò. àwọn bá mi bí kí alájà òkòkò ń bọ̀. tí ìwé mo ti ń kọjá àyè mi. ìdí wọn wí yìí wọn náà ti ń. torí pé bẹ́ẹ̀ ṣe ń ṣe ládùúgbò yìí. torí pé wọ́n ti ń ṣe ládùúgbò yìí. yàtọ̀ tí wọ́n ṣe ń ṣe ládùúgbò mi. ó ti yàtọ̀ sí pé wọ́n ti ń ṣe ládùúgbò wọn. ṣé mi ò kọjá àyè alájà. àwọn bí mi ṣe wọ̀ kọjá yìí. wala hawla wala quwwata. ìlànà ní ìrànwí. ṣéèkù wa kọ́ọ̀sì mo kí àti àṣekù wa kọ́ọ̀sì. àfa wa àfọwọ́ Òṣogbo. àfọwọ́ Òṣogbo. ọlọ́gbà wà pẹ̀lú yín. hawla wala quwwata. ìlànà ní ìrànwí. ṣéèkù kọ́ọ̀sì. ṣéèkù kọ́ọ̀sì. wàtìdúgbò billahi ni wọ́n. wàtìdúgbò billahi ni wọ́n. káàmìlò 2015 àjọ pàdé Kaaba. Allahu akbar. pàdé ní Kaaba. 2015 àwọn tí a bá mú bí wọ́n jọ pàdé Kaaba. ìjọba yìí ni kó lọ kánjú òní. ìjọba tó lọ kánjú òní. wọ́n kí àwọn akitọ̀. kùránì sì lè ní máa ń sà náà àmọ́ tútù tó fẹ́ẹ́ lè ba yéèyàn jẹ́ bẹ́ẹ̀ Mẹ́dínà báyìí. bẹ́ẹ̀ Mẹ́dínà báyìí. lásìkò yìí. bàbá kọ́ọ̀sì mo ló là. bàbá kọ́ọ̀sì mo ló là. òbí ọlọ́run tó dájú. òbí ọlọ́run tó dájú. bí mẹ́tálítì àwọn kan bá sọ pé kò sí ti jẹ́ wòlé ọlọ́run ṣé wọ́n gbà pàdùn àwa. dúró lé àwọn èèyàn kan bá gbé pé kò sí ti jẹ́ wòlé ọlọ́run tí wọ́n gbà pàdùn àwa. ìtumọ̀ ẹ̀ ni pé àdúrà làwọn kan jókòó lé lórí. ìtumọ̀ ẹ̀ ni pé àdúrà làwọn kan jókòó lé lórí. bẹ́ẹ̀ bá jẹ́ ti bẹ̀rẹ̀ wọn ṣé gbogbo nǹkan ní ọmọ ṣe fáwọn èèyàn ni. bí etí wọn ní ìbá ti gbọ́ pẹ̀lú bùkátà ń tọ́ ó sì ti di àná. mú ọ̀rọ̀ yẹn wá tó wọn létí lójú kí n sọ̀rọ̀ máa dààmú láti yàn yìí. tí wọ́n bá ti gbọ́ wọn ti parí iṣẹ́ rẹ̀. ọlọ́run dá wọn kan bẹ́ẹ̀. ọlọ́run dá wọn kan bẹ́ẹ̀. bá nàbì lọ sọ bẹ́ẹ̀. nàbì ló sọ bẹ́ẹ̀. sallallahu alaihi wasallam. tí ntẹ́yìn ọba takò. ntẹ́yìn ọba takò. yóò kà yóò mọ̀. yóò kà yóò mọ̀. bá a ka tí mo pàdé iṣẹ́ ni ó lóun ṣe Tìjàníyà ní 20 ọdún òun ṣe Kàdíríyà 20 ọdún. mo wá wò pé méjèèjì wo ni kò mú tó ti mọ àbá ìsàn ayé. Sheikh
Ismail. Sheikh Ismail. Olómi gbóná. Olómi gbóná nílọrin. Àwọn òṣèré wọn wá sọ pé ẹgbẹ́ máa lọ ní Tìjàníyà. Lọ́gbọ̀n ọdún. Ọlọ́wọ́n ṣe Tìjàníyà àkójọ ọdún. Àwọn ṣe Kọ̀dìríyà àkójọ ọdún. Ẹnu méjèèjì. Àwọn ọmọ tí mẹ́rin méjèèjì. Àwọn àníjẹ máa ṣe Tìjàníyà lọ. Mo kí Sheikh kọ́ọ̀ṣì. Àwọn ọba òbí kí Sheikh kọ́ọ̀ṣì. Wọ́n pọ̀. Lóko Ọlọ́run. Wọ́n sì jù báyìí lọ. Bí wọ́n ti wà yìí. Àtàwọn àtàwọn Monsuur. Ọ̀gá wa ni. Àwọn àti Mudeerul Minihaj. Àwọn àti ọba Mudeerul Minihaj tòní. Báyìí ni wọ́n. Táwọn àmàlì. Bí ìgbésí wọn ti dorí. Bàbá tí wọ́n ń kálẹ̀ yìí. Àwọn Sheikh Habibullah OON. Àwọn bàbá Sheikh Habibullah OON Mudeerul Minihaj. Wọ́n ti wà ní àwọn top 10 ní Áfíríkà tí ń ṣe wáàsí gidi. Àwọn náà top 10 ní Áfíríkà tí ń ṣe wáàsí gidi. Bẹ́ẹ̀ bá gbà fún yà Ọlọ́run ní gbà fún. Bẹ́ẹ̀ bá gbà fún yà Ọlọ́run ní gbà fún. Bọ́lá bọ́tà rẹ̀ bá ju ọlọ́gbà fún. Bọ́lá bọ́tà rẹ̀ ju ọlọ́gbà fún. Òkúkú tó. Ọ̀gá wa ni. Ọ̀gá bàbá Mudiru àtàfà Monsuur àtẹ̀wá ní. Ọlọ́run sì mú wọn lo èkó ẹ̀ lérí wẹ̀wọ̀rọ̀. Wọ́n lo èkó ẹ̀ lérí wẹ̀wọ̀rọ̀. Dákẹ́ gba nọ́mbà wọn. Bàbá náà yẹ dákẹ́ gba nọ́mbà wọn torí wọ́n padà sí ilé èkó nìyẹn. Ẹni bá ti mọ̀ yẹn náà ní máa ju èèyàn fún yẹn ánàkùnmọ̀lá. Wọ́n ní àgbà nọ́mbà wọn ìṣá ọ̀la bá kẹ́ tó lọ ẹ̀fọ́ nọ́mbà wọn. Wọ́n bá tẹ́yìn lóhùn. Wọ́n dá yín lóhùn ní ìdáhùn lóhùn kíláyìntì mi. Wọ́n dá yín lóhùn dáhùn lóhùn kíláyìntì. Wọ́n dá wa lóhùn ní ìdáhùn lóhùn ọlọ́pàá. Àbá àtọ́lá bẹ ẹgbẹ́ rẹ̀ tó wá lóhùn lérò kò ní kẹ́kẹ́. Àbá àtọ́lá àbá tó wá lóhùn lérò kéré lò àwọn èrò pọ̀ lẹ́yìn. Sheikh kọ́ọ̀tì. Olóòlà. Àwọn tó bí wọn mọ́ ìyẹn ni wọ́n. Èèyàn ńlá ni wọ́n. Àgbàlagbà ni wọ́n. Ọlọ́run sábà tí wọ́n láǹṣe yánà. Ọlọ́run Muhammad. Èmi ni mo dá wọn dúró. Àwọn bá wọn dúró ló dá wọn dúró. Lórí tó tí wọ́n fẹ́ láti. Wọ́n tà wọ́n ti dé. Ó sì ní bùkátà lẹ́kọ̀ọ́ báyìí. Lọ́sọ̀ọ̀sà nítorí ọ̀pọ̀ kálukú ọ̀tọ̀ọ̀tọ̀. Ọlọ́run wọn ní kí wọ́n rí ìdílé Ọlọ́run. Ọlọ́run wọn ní ká dín ìdílé Ọlọ́run. Tó wà lọ́wọ́ tó kò sí ibi jẹ́rẹ̀ àwọn àbá àkókò làkàlẹ̀. Ṣé mọ̀ jí tí wọ́n ti bá jà lọ́ka ẹ̀ lẹ́yìn? Mo lọ́yà tó ń bẹ̀ lápapọ̀ nǹkan tó lẹ̀ ní wọn dà padà. Ṣé ọ̀kan wọn ni mo fi kírun ọ̀kan wọn ni mo fi bẹ̀ lọ? Ṣé ọba yé yín? Ọ̀kan wọn ni mo fi bẹ̀ kírun. Máa fi kírun kéjì máa fi bẹ̀ lọ́hùn. Ọmọ alẹ́ ọmọ kankan bẹ̀ fún àgbẹ̀ bàjẹ́ yọ kátó lọ gbàgbọ́ náà fún àmọ̀ fi kírun wọn tó dá méjì. Bí ìdìbò àrùn wà fi ìtàhàmì. Allahu akbar. Wọ́n láti kéde sí صلاة جبت اهدينا الصلاة صلاة جبت إياك نعبد وإياك نستعين وتقطعني فوجوفك وعد الدعاء نبي اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن Ó máa lọ sọ́dọ̀ àwọn bàbá ìmáàmù àwòkó. Jẹ́rì, mo dé ilé ìyàn bẹ̀rù ní ìjọ́ sì kú oṣù kẹta ní okó mẹ́. Báyìí ní tẹ́dá ilẹ̀ ìṣẹ̀mẹ̀ ṣe ń bí lọ. Ìlànà kan ní látọ̀dún mẹ́ta lẹ́mú ní ibi wọ́n bí mi mẹ́nu ṣé tó jù bẹ́ẹ̀ lọ òṣìnú ayé mi. Alhamdulillahi rabbil alamin. Ọlọ́run fẹ́ palẹ̀ nǹkan mọ́ fún Sheikh Ahmed Rifai ayò nílé wúrà. Ọlọ́run lè kú olóṣogbo, ó lè kú olóṣogbo ìdájẹ́ ìdáàbò. Yóò dídì lẹ́yìn lọ. Ṣé wọ́n lè bẹ́ẹ̀ tán lọ́dọ̀ Ọlọ́run? Ar-Rahmanir Rahim. Maliki yawmiddin. Iyyaka na'budu wa iyyaka nasta'in. Jamadaniya. Ihdina siratal mustaqim. صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. آمين.
wọ́n ní bàbá ìmáàmù àgbà ládùúgbò yìí bàbá Muhammad jẹ́ òkú ànábì wa Muhammad sallallahu alaihi wa sallam wọ́n ní ó di ọ̀dọ́ bàbá ọlọ́mọdé àfọwọ́n alábàákà yìí fẹ́. آمين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وضع يدلو الشيخ ونسيب الأشراف يمسكوا من الناس بكثر كل جنات له ما شاء الله. الله أكبر. Àti Ọlọ́run. Alhamdulillah. Dábàá ẹ̀jẹ̀ ká kí Ọlọ́run. Alhamdulillah. Alhamdulillah rabbil alamin. Orúkọ náà ni àkọ́kọ́ kí. Àwa sọ̀rọ̀ àlékún náà ti lọ fún ìpàdé. Sallallahu alaihi wa sallam. Àwọn ará ní àwọn ọ̀sán àgbà rẹ̀ àti gbogbo àwọn tí a jẹ́ jẹ́ máa nọ́mbà sọ́gbà. Sallallahu alaihi wa sallam. Nígbà èdè tí Ọlọ́run ti ní kí àpò ní ọ̀rọ̀ àdínábì ọmọ lọ́dọ̀ ẹ̀yẹ̀ kọ̀ọ̀kan wa Ọlọ́run mọ́jú àwa náà kó inú ọ̀fẹ́. Àmín. Wọ́n dá títí padà sí ọ̀dọ̀ àṣẹ òṣèlú yìí. Sallallahu alaihi wa sallam. Báyọ̀ ọ̀rọ̀ málẹ̀ ẹ̀ka ní ìpínlẹ̀ bó ti rí ní àwọn èèyàn. Àgbàdìlà àlẹ́ ẹ̀fẹ́ ìkàfà yìí. Ọlọ́run tí ó ṣe é nítorí ẹ̀. Nínú àwọn ọ̀rọ̀ bá a jọ sọ sí etí ní ọ̀gbọ́dọ̀ gbọ́ tí ń jẹ́ rí bẹ́ẹ̀. Kódà tí ó já sí pé ó ṣe é ṣe kẹ́ ẹ má màbí tí ó ti wá lọ́jọ́ parí sọ ìgbàgbé rí bẹ́ẹ̀ lọ́wọ́ fún àwọn àtàwọn ọ̀rọ̀ bẹ́ẹ̀ sọ sí etí gbogbo gbọ́dọ̀ gbọ́ sí wípé ẹ̀tún fífìmà láàrin. Bọ́bá kùnà ẹ̀ka náà èèyàn tó kọ́ wà nínú gbọ́dọ̀ sọ irú àyè bẹ́ẹ̀. Èmi ọ̀gbà pé ẹ ti palẹ̀ ọ̀rọ̀ máa ẹ fi rán gbogbo ẹ̀yìn tí ọ̀gá máa bó ti rí lójú rẹ̀. Ọba tó ṣe níbẹ̀ kò ní lọ bẹ́ẹ̀ fún ọ̀rọ̀ náà. Amina. Èyí tó dáa jù nínú ìgbésí ayé aláàbá yóò àwọn táwọn ìsàláàbá ṣe wípé ń bá wa láàpọ̀ olórin èmi kò sí síra tó kọ̀ jẹ́ wọ̀ ibi wọn ti kó ìkò sí àfi tí àjọba kọ̀ jẹ́ màgbà áni. Àyà méjì tó parí sọ́tò ṣọ́ àrà lọ́lọ́run ti yọ̀ǹda orin táwa ń kọ̀ bá wa bí àka ìmàfà àka àti tí ọba kó àyà rẹ̀ fún o. Àìwá gbala àfa àtẹ́lẹ̀ tí wọ́n ń bá ní o àwọn Sheikh wa tẹ̀lé ìyẹn kọ́ mi láti ṣe ìrìnàjò aláàbá mo kò fi ìlú bẹ̀rẹ̀ lẹ́ẹ̀kan sí ọba tó ṣe ní àtọ́ni tọ́nà ọlọ́run tó ṣe láéláé. ọmọ adúpẹ́ lọ́dọ̀ ọlọ́wọ́ wa. alhamdulillah. bí bá kọ́nyà lè kàn náà tó bá gbà tó bá lè ká kí òun náà. a kí ọlọ́wọ́ bá tó lè tó ayé tó tó bó ti tó ìgbésí ayé rẹ̀ kọ̀ọ̀kan wa ọlọ́gbọ́n yóò dà wí. àwọn Sheikh wa tí àgbà wa àgbà tí wọ́n ti kí ní mo kí gẹ́gẹ́ bẹ́ẹ̀ lọ́wọ́ Almorkaziyy àti gbogbo tí ń bẹ lára ayé pátá mo kí àwọn náà gẹ́gẹ́ bẹ́ẹ̀ ọba tó máa ń yàn án kìkì lọ nípa lè kí i. àwọn ọmọdé iná ìrìnàrí ìrìnàrí. àbá wa ò tó gbogbo mo ní gbogbo iṣẹ́ wí ọlọ́ọ̀dà kò dé oúnjẹ fún wọn láàpọ̀ rẹ̀ wà láàpọ̀ gbọ́dọ̀. ìrìnàrí ìrìnàrí. bàbá wa ní ìkírun Èkó Òṣogbo mẹ́ta ni ìkírun Èkó Òṣogbo Ìbàdàn náà wà mọ́. ọlọ́run mà yín ṣáájú kó tó mà yín ó fi mà yín tí ó fi mà yín nígbà tó mà yín tán. ọwọ́ á ní kí ni tó fi mà yín nìyí kẹ́ ẹ máa kẹ́ ẹ sì máa nílò rẹ̀ ọlọ́run tó bá tẹ̀ sọ. àyè tẹ́ wà níwájú ọlọ́wọ́ bá ọlọ́run máa yọba ní sàlẹ̀ fún dáradà yìí. ìṣe ìlú tẹ́lẹ̀ kàkà sọ ọlọ́wọ́ bá ìyànjú ẹ̀. nígbà àtijọ́ sọ fún ọlọ́run má fi torí nípa gbọ́ jẹ́ ní sáà. Mo kí gbogbo ọkùnrin tí ń bẹ ní kalẹ̀. Mo kí ní o. Mo kí ní o. Mo ti kí gbogbo ẹ̀yà wa tí ẹ̀ ń bá ní kalẹ̀. Mo kí ní mo kí ní. Mo wá kí sí àti ọkùnrin àtòbìnrin. Mo fi kí Sheikh wa Monsuur. Tí wọ́n ti ìjókòó tòní. Ọlọ́run tí ó ṣe àgbékalẹ̀ yín látòdì ọ̀run ti máa ṣe kí ó ràn yín kó tó fi yín lè. Bẹ́ẹ̀ ti iṣẹ́ tó lóun rán yín pẹ̀lú ààyè àwọn ilẹ̀ ọ̀gbọ́n. Ẹ̀rọ ọ̀gbọ́n. Ní tẹ̀lé bá mọ̀ á ní èyí tó wà tó ń tẹ̀lé àpá àwọn àgbà
láì ṣe wípé bóyá alọ̀ òkú lọ́dọ̀ wọn ṣùgbọ́n sábẹ́ pé àáfàá gbà ní ládùúgbò yìí láàbò ọlọ́run mo fi á bọ̀ sí ìdíbi tá à ń lọ gẹ́gẹ́ bí àwọn ṣẹ́kù wá fi yí wọ́n láàyè ní lásìkò lókè kì í sọ̀rọ̀ àyàfi ìwọ̀n wà lọ́nà ta ẹ̀yin náà fẹ́ mú bọ̀ fẹ́ẹ́ ṣubú ọlọ́mọ wà láàyè tó fẹ́ ni ó lè di èrè ìta lọ́wọ́ àti ká òkú àgbà parọ́ lóko àti kó lè má fi ìṣó wọ́n tí ó ń dákọ̀ dákọ̀ gbogbo fẹ́ fẹ́ tó ti bọ̀rọ̀ ọ̀dọ̀ ìdí rẹ̀. Àwọn ìṣẹ̀lẹ̀ yìí àgbéyà bẹ́ẹ̀ ìsìláàmù ọ̀nà méjì ló pẹ́ sí ẹgbẹ́ tí owó wà láì dá lẹ́yìn ló àwọn kò sí èdè ọ̀fẹ́ gbowó àgbéyà àti Masha Allah. Ó lè tọ́lẹ̀ tó omi ní ìgbàdá àbá àṣẹ àwọn àbá àwọn ní ọkọ̀ bí wọ́n ti fún mi ní owó àpò tí wọ́n lè gbà ẹgbẹ́ náà bá Masha Allah. Àwọn àgbà náà lè máa mú nǹkan máa mú nǹkan náà ní alhamdulillah. Àbá rẹ̀ mọ́lítì ti ṣe èmi náà ṣe rí. Bíbí àwọn kò sọ́nà méjì. Bíbí àwọn olùdí yìí ṣe àrà tó lè mú ìyàwó náà. Ẹ̀ṣẹ́ bàbá ẹ̀rí tó fọ́ náà. Ẹ̀rí pé ṣé wọ́n ti ní ṣe pé ó áhùn sọ́nà. Yìí ṣe pé ó áhùn bíbí àhùn. Àgbọ̀nyé epo wa ní kí n ṣe ẹ̀sìn rẹ̀ àtúwárí náà ní láì di gbogbo wa. Oníkàlùkù àfáwà máa kọ sí àpẹ̀lú yóò lọ ilẹ̀ tí ó máa pè láìpọ̀ ní ìṣòro. Sọ̀rọ̀ ìyàní kí n tẹ̀ láìpọ̀ ní ìṣòro àyílé. Mọ́lúù Nabiyy láti kí kó ọmọ tó wú jáde lèyí tá à ń ṣe. Bí ó ṣe irú ẹ̀pá wa náà, ẹ̀dá kan má bínú pé ló fi ń gba àsìkò. Bí wọ́n ṣe irú ẹ̀pá wa náà tó lọ́n fi ní kí tí ó wú wá dá àsìkò yìí. Nígbà àwọn akáṣe lórí ìṣe fún lónìí ìṣe wọ́n máa ń ṣe ìtọ́jú ní ìtọ́kẹ́ ìrọ̀lú. Èyí tó kéwú lónìí yóò máa wo kílò wọ́n pè next year. Èyí tí ò tí ì tó yóò máa wú pé bọ́bá di next year yìí ló ti tó tó bí wọ́n lè fi mí sí. Òbí tí ọ̀wá lónìí tí wọ́n lọ sí sẹ́kùn ilé pé kódà yìí tí ó ń báyìí lọ́mọ rẹ̀ tó ìjì báyìí lọ́gbà. Yóò máa múra bọ́lọ̀wọ̀ bá pé kẹ́ni ọgbọ́ tẹ̀ ní ìbọ̀wọ̀ ti wà mẹ́. Mọ́lúù Nabiyy ìpínlẹ̀ ìpínlẹ̀ ọjọ́ ìwú ta bá wá fi sí àwọn ọmọdé àǹtàlẹ̀ yẹn fún. Tòbí lọ́wọ́ pariwo tó là sọ pé Mọ́lúù Nabiyy ìpẹ́ haram ni mo ṣe rí. Báwa bá wa ti sọ̀rọ̀ lọ́jọ́ ọjọ́ náà lọ́dún mọ̀ ń sọ ìfàwọn náà ṣe àwọn náà kàbí jù. Ṣùgbọ́n káfú ṣe ni òsì mọ́ tí ò sí ìdí àṣẹ láti gbà ó. Bó wá ìpínlẹ̀ wa tó kó jọ, a kò ṣe torí pé iyì ìjókòó báyìí ni pé ká má lè fi ìṣe lágbájá mówó bọ̀ wá kí ni wọ́n bá ti ṣàpọ́ǹtì ara rẹ̀. Bẹ́ẹ̀ bá ti retí lágbájá mówó bà wá èyí àti áìlì wa akọ́lé àti ẹlọ́bìnrin gbé wọ̀ ọ̀gá ní orí náà ti gbé ní ẹgbẹ́ ìgbérí àjọṣepọ̀ àti wọn ti fẹ́ ìgbérí. Ó lọ sọ fún ọgbọ́n ìjòkó báyìí ẹnìkan wà á gbé yóò wà ní ẹ òun tó lé èsì ní ká ṣùgbọ́n tí wọ́n wá ní lọ́bí. Lẹ́yìn wá lọ máa fi gbèsè owó nìkí ẹni ó lọ sọ owó ń jẹ. Ọlọ́run dákòjò orí àìkú ṣe dáadáa fún wa. Èyí tá a ṣe lónìí ọlọ́dà kò má ṣe láṣẹ wọn. Ẹ̀jẹ̀ ń sàlẹ̀ ìyá wọn fún un. Ìyá wa tẹ̀ wá àti gbogbo ọmọ tó ń pátá ọlọ́dà kò mọ́jà fojú sọ fún ara wa. Àwọn náà ọlọ́ba ìjà wọn lágbà. Ilé ẹ̀kọ́ ọlọ́ba ìgbòho. Institution Islam. Àdúgbò tá a wà nínú rẹ̀ yìí. Ṣọ́ọ̀ṣì tí ń bẹ ládùúgbò ìdílélógún. Wọ́n lá ìfọ̀nlá ìfọ̀nmọ̀lá ìdílélógún. Ó ti lélógún. Bẹ́ẹ̀ ni. Wọ́n ti bí àdúgbò yìí ní ìsìn yìí. Ilẹ̀ máa ta sí náà. Àwọn ọmọ ọjọ́ ń dàgbà mẹ́. Ilẹ̀ bá wá ta sí lè ṣọ́ọ̀ṣì ń pọ̀ sí. Kí ni tí ó bá wá dé? Káàtó retí kí ni ó tún dé? Káàtó retí kí ni ó tún dé bá ti sọ̀rọ̀ wájú àwọn àgbàgbà ìjọ orí? À ń fi fọ́ ìsìláàmù kánì. À ń fi fọ́ ìsìláàmù kánì. Iná ọgbà ńlá yìí ọgbà. Ibi tí ìgbà tó ń kí tẹ̀sí kí o tó wà níbi délé. Àgbọ̀ sókè. Láàbà ẹ̀rùkú òṣèlú. Ó wà níbi délé. Báyà. Ìkọ̀tà ìṣe ti dé. Ìṣe ti dé. Àmì ìyàwó. Ìkọ̀tà ìṣe ti dé. Lóko ọba àwọn ọba lóko tó dànù. Ẹjọ́ sá. Ó lè ní jẹ̀bi. Ọlọ́run àárín ẹ̀yà tàbí owó náà fi sọ̀rọ̀ wọ́n là ní jẹ̀bi lókè wa. Ẹ̀yin náà ní jẹ̀bi ẹ̀sìn nítorí burú. Nàìjíríà káyọ̀ ní ṣókèkà rẹ̀ lóko káàkiri ìgbòho àdúrà ìjọba. Bẹ́ẹ̀ ti ní ọlọ́run ti orí bẹ́ẹ̀ fún wa. Lórí bẹ́ẹ̀ fáwọn náà. Àní jẹ̀bi. Àní àwọn ọ̀pẹ̀yìn àkàrà. Bismillahir rahmanir rahim. Àwọn ọ̀pẹ̀yìn àkàrà. Ọkọ̀ ìjọba kí wọ́n ha ọmọ ìṣẹ́ ẹ̀kọ́ ìṣẹ́.
bá ti ní ìrọ̀lẹ́ orí bẹ̀rẹ̀ wà ní ìtẹ́ ìbáyọ̀ fọ́tí bẹ lọ́kàn yín lágbègbè ọlọ́ba ìṣe fún wa. èyí tágbọ́ yóò kí ìdí agbóra yín lórí wa ọlọ́dà kò tó ọjà yìí ti ṣètò àgbọ́yé láàrin wa. kí ìsìláàmù ó lè rẹ́sẹ̀ wa rẹ̀ dáadáa ládùúgbò yìí. gẹ́gẹ́ bí àníyàn tèmi láti 16 years ago ọlọ́dà kò tó orí bẹ̀rẹ̀. ìdí òkú sí ni ọlọ́ba lè fà fún. ẹjọ́ tí a ní ìwà wọn sábà ní ẹ. ìdí òkú sí ni ọlọ́ba lè fà fún. ìdí òkú sí ni ọlọ́ba lè fà fún. ọba tí wọ́n máa ń sáyẹn láàyè fọ́gbà fún bàtọ́mọ̀ sọ̀rọ̀ ọlọ́ba lè gbẹ̀ yìí náà láàyè. agbára polówó yìí tí ní bọ́lọ̀ bá tó láàrin ìmálẹ̀ tó tó tóbi ní ọkọ̀ méjì kò sí kí fi ṣe èèyàn. wàláì bọ́lọ̀ bá tó láàrin ìmálẹ̀ kò sí kí fi ṣe èèyàn. bọ́lọ̀ mi náà nírú plan tí nàìjíríà àṣíráfì ní. ìwà ilé ẹ̀kọ́ tó ti máa dàgbà ní. ẹgbẹ́ tí bọ́lá wá débẹ̀ tán èèyàn wa máa ń sọ olóyún káfíńlá ní ojú ti ọ̀rọ̀ bí. Àtìkẹ́rẹ́ àti ọkùnrin lẹ́yìn tí ó máa yanjú bẹ lọ. Èyí tó ń bẹ láàrin wa tọ́lọ̀ máa tí ó gbìyànjú ẹ̀ yóò tètè yanjú. Aláìkọ̀ọ́lé ni kì í ṣe jà. Ẹni tí ò ní mọ̀ ní òkè ní jà. Tá a bá gbé kalẹ̀ ẹni tá a jọ kóra wa ní wọn láàyè àlẹ́ kọlura wa. Olójẹ́ sọ́rí lu àwọn àgbààgbà pé kò sábúrú náà kí Sheikh Monsuur ọ̀fẹ́ ìgbà sí ìyàtá sí rẹ̀. Ní ọ̀rọ̀ wa rẹ̀ yìí lọ́tọ̀ tèmi tí sọ̀rọ̀ ya wọ́n sùn. Tó bá ṣe tó tẹ̀ náà lọ́wọ́ òun ti bẹ̀rẹ̀ ọlọ́run tí ó ṣe. àmì rẹ̀ ọ̀lọ́. kódà kó wá bí ó ṣe é ṣe kí a bá ní bàdàrà ṣọ̀rọ̀ wọ̀dà kó wọ̀dà. إنا بالله بسم الله الرحمن الرحيم إنا أعطيناك الكوثر وصل لربك وانهار إن شاء وتعزة عما يصفون والسلام على المرسلين والحمد لله. ما إمام ورحمة الله تعالى آمين. أنت في الله إن شاء الله الله في هذا بقى التعليم أولا وضع في القرطي مولانا الشيخ محمد القاسم. الحمد لله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإن يكاد الذين كفروا ليسلكونك بأبصارهم لما سمعوا الذكر. Oleh itu pokoknya sifatnya harus berujar. Sifatnya itu ujar. Ini mau kemana? Ní tójú lẹ̀ mọ́lẹ̀. Ní tójú lẹ̀ mọ́lẹ̀. Ẹ máa gbá lọ. Àtẹ́kọ̀ ọ̀rọ̀ àti òyìnbó. Àárọ̀ ẹmọ olùrà àti. Àtọ̀sáni. Ṣéwù. Àtẹ́kọ̀ ọ̀rọ̀ àti àwọn ìdíjáni olóòlà. Olóòlà. Ó yẹ wájú ìyẹn tí wọ́n bá ń tẹ̀kọ̀ lọ́wọ́ ní kan tí wọ́n bá lọ sí àwọn ẹgbẹ́ báyìí ní ìmọ̀ tó lọ. Àdàmọ̀ bá wà. Wọ́n á ti mọ̀ tó lọ́bì. Àwọn àwọn àgbà. Wọ́n ò tó lọ́bì àti àwọn títì. Màláì. Ẹgbẹ́ nọ́mbà wọn báwọn yẹn lọ́pàá. Wọ́n gbà á lè tó báyìí. Ṣé bá ti wò sáájú, báwa ni rẹ̀ bá tú wọ? Wàláhì tàlá. Wọ́n sọ fún nígbà ìgbé táìlì òrìn ìrìnàjò tó yẹn ní àtìkẹ́sẹ̀ tó wà ní ọ̀rọ̀ ẹ̀mọ̀ ìlú. Àwọn tí bá wá ṣe bẹ́ẹ̀ ń gbé ọkọjá. Lórí wá sí kọ̀. Kí ló kí ló máa yọ bá ń dábì? Owó ajé àbàbá. Mo fi orí àga àwọn àgbàlagbà ní kí wọ́n jókòó sí. Orí àsìkò mo kí ọlọ́run bá tí wọ́n darí gbogbo ayé. Ayé akọ̀ ìpè ọlọ́run kó máa bá tọ́jú ayé wọn ọ̀rọ̀ ànábì ọ̀rọ̀. Sallallahu alaihi wa sallam. Ẹ̀yin bínú bàbá ń tọ́jú sallallahu alaihi wa sallam. Sallallahu alaihi ìfẹ́yọ́jú ìkẹtàmá. Àmọ́ ọ̀rọ̀ tí bàbá sọ ilé jẹ́ ń fẹ́ sọ ìkẹtàmá ní. Nítorí pé ìfẹ́ òfin ìdàlà àmọ̀ ìrìnàjò ìhàlìhì. Nígbà tá a bá ti gbé nǹkan síbi tí ò yẹ ká gbé sí Ànábìwá Muhammad. Ó ní ká máa rí sí ìgbẹ̀lẹ̀ ayé lẹ́lẹ́kejì. Lẹ́lẹ́kejì fẹ́. Lẹ́lẹ́kejì ó ní pé àwọn ọ̀pọ̀ àti
àṣeyìkò ìmáàmù ládùúgbò yìí. Adarallahu hayata bàbá òkú. Adarallahu hayata àmì. Èmi náà ti wá àdúgbò yìí ti ń wá àwọn àfáà wá sí àdúgbò yìí yóò ti máa lọ bí ọdún bíi márùn-ún báyìí. Ọ̀rọ̀ tí ń bá ń kọjá lọ ìyá rí èmi á máa yà. Èmi á máa pilẹ̀ wá sí wọn. Gbọ́dí àbá sọ̀rọ̀ nípa ayé fún mi láì dáa ní tó jẹ́ kó sọ̀rọ̀ káàkiri. Wàláhì. Ọ̀rọ̀ tí wọ́n fún níta gbangba yìí ó kéré nínú àbá tó lè sọ. Àríwá àwọn akọ̀rọ̀. Mo wá wo bí àmọ̀dá àti ẹ̀hún tẹ́lẹ̀ sí ní wọ́n ti rí. Mo wo bẹ́yìn náà ti rí wọ́n gbà òṣogbo kó nǹkan tó pọ̀ sínú àti tí máa wọ́n dògbò lóṣù. Aláwọ̀ akọ̀rọ̀ ó fi èyí ni ẹjọ́ ní kí ẹ̀ Muhammad. Sọlọ́lá علامة جاء الوراء بكتاب نور بنور سيدنا مصطفى محمد والآل وصحبه أجمعين صلوات الرب على من جعل وراء بكتاب نور سيدنا المصطفى محمد وعلى آله وصحبه أجمعين. Nínú àdádálẹ̀ ti wà kan pẹ̀lú yọ̀ǹda látọ̀dọ̀ Mọ̀lánà Sheikh Kàrùmísì. Adáàlọ́wọ́ Hayatẹ̀. Àwọn jàmáà wa lẹ́kọ̀ọ́ wọ́n ti rìn kí program bíi ní àwọn àti mẹ́fà sẹ́yìn. Wàláhì. Kódà mo fi ọlọ́run ọba mi mọ ìbúra tèyí tèyí pé dídú òní ó rọrùn bẹ́ẹ̀. A máa bọ́ òjò gbogbo wọn jẹ́ ẹni tó gbọdọ̀ fẹ́ nǹkan kéwì dé ní. Wàláhì. Àádọ́kọ̀ máa ní lẹ́yìn láti olùkọ́jọ́ ní gbogbo ẹ̀. Ìdí ni yóò fi kọjọ́ mẹ́ta ọjọ́ mẹ́rin wọn ti lé. Ṣé a máa bẹ́ ìyá Abúlé àti ìlú mọ́tò ní pé wọ́n wà àti ọlọ́run mọ́tò àbá ni mójútó yín. Àmín. Ọlọ́run ò bá padà sí ibùsọ̀lẹ̀ òkú ìjọra rẹ̀ ọlọ́run mọ́tò ọmọdé ọ̀yin lára. Àmín. Ó sọ ní 2015 apàdé ní hajj àjẹwọ̀ òfin gbàgbé. Àyàwó láì àjẹwọ̀ òfin gbàgbé ìrántí láíláí. Ìjọba pè mí ní ibi ìbàjẹ́. Àwọn akọ̀rọ̀. Ẹ gbọ́ gbogbo àwọn ọ̀rẹ́ wa tí wọ́n lọ hajj wọn láwọn ò fẹ́ sáláì àwọn ò fẹ́ ṣe yín. Àmọ́ nítorí hajj táwọn lọ yìí hajj tó ń lápẹ̀rẹ̀ ní àwọn gbọdọ̀ ṣe yín. Àwọn akọ̀rọ̀. Mo ní tọ́ nítorí bẹ́ẹ̀ yìí èmi ò fi yín rẹ̀ yín. Ọ̀sẹ̀ nígbà tí wọ́n wọ̀ ọ̀gá tí wọ́n rẹ̀ pé wọ́n náà ń ṣe yín. Ọlọ́run ló kó ara púpọ̀. Alhamdulillahi. Bí àpadà sí búbọ́dúnlé òkúta ọ̀rá rẹ̀ dà ọlọ́gbẹ́jọ mọ̀ ní yín láíláí. Àmín. Muhammad Rasulullah. Sallallahu alaihi. Bàbá wa dé láti kàábà mo wá sí bàbá sí àyè wọn ní ẹ̀yìn. Àwọn akọ̀. Gbogbo ń tí ìmọ̀ yìí pé wọ́n lè ṣàlàyé rẹ̀ bí ń tí ń lọ bẹ́ẹ̀ ni wọ́n ṣàlàyé. Àwọn akọ̀. Bàbá ọlọ́run oníjọ́rọ̀ yín ó tẹ̀ ọ́. Àmín. Fáàrí ẹ̀sìn lẹ jẹ́, fáàrí Òṣogbo lẹ jẹ́, ọlọ́run àyèmí jẹ́ fáàrí má ọlọ́run má jẹ́ ó tọ́ sí yín. Àmín. Ẹ̀rí gẹ́gẹ́ ni Mọ̀lánà bí Ádámà ti bọ́lọ̀ tó dùn náà. Sọ́dọ̀mọdọ́ ọ̀làdé ọ̀gbàdé Mọ̀lánà bí aláàbẹ̀ bí Bọ̀lánà Ádámà ọlọ́ba yọ. Bẹ́ẹ̀ ni òkè wá wí tó ọlọ́mọdé jẹ́ tán. Àmín. Ọlọ́mọdé jẹ́ láti pọ̀ ẹ̀rọ Muhammad Rasulullah. Àwọn èdè rẹ̀ ni tó ní bẹ̀rẹ̀ bàbá. Ẹ̀wọ̀n àṣà ní àfọ̀ àti wọn sọ ọ́ ọ̀rẹ́ bẹ́ẹ̀ ká ló kọ́ ọ̀tọ̀ ló yẹ kọ́ ṣá ní. Àmọ́ nítorí ní báwọn débẹ̀ ní òní jẹ́ ń dá yín. Ìṣèjọba aláàmúrò ìjẹ̀fọ́ ní Mọ̀álì ní ìṣèjọba aláàmúrò ìjẹ̀fọ́ ní Mọ̀álì ní. Àmọ́ bí wọ́n bá ń bẹ lẹ́kọ̀ọ́ ìkó bá tún bọ̀ àfi kí wọ́n dúró bẹ́ẹ̀ odò kéékèèké ò lè wẹ́ mọ́ tọ́ odò òkun ẹ̀ríkẹ́ ti lọ wẹ̀. Àwọn kọ́kọ́ dé mo sí àwọn ìmọ̀tán wà láì bàbá. Àmọ́ gbàtẹ́ wọ́n ń bá lọ tí mo padà wá rí dé òun náà. Ọ̀jẹ̀ kó nínú ọ̀nà ọlọ́run tó bí ṣe ẹ̀gbọ́n fún àwọn bàbá ọlọ́run wò àìní rí pè mọ́ ọlọ́mọdé ọ̀tọ̀ sí. Ààrẹ ní mo fi kí ọ̀rẹ́ mi dáadáa. Ẹ dákun ẹ̀dín pè sọ. Adáàlọ́ lọ́wọ́ ṣé àgbẹ̀gbẹ̀ ní òṣogbo. Adáàlọ́ lọ́wọ́ àyàtẹ́kọ̀. Wọ́n yìí bàbá yóò dé lọ́gá àwọn ọjà tí wọ́n ti tẹ̀lé àwọn ọ̀gá tẹ̀lé mẹ́rin ọmọ òṣogbo sì ní àwọn akọ̀ọ̀. Báwo bá wá rí bá a jẹ́ pé nígbà tí òṣogbo bá pè mí níbẹ̀ tí mo tẹ́ wá pè mí lọ́jà. Nǹkan fi sí mi lọ́nà mo dá padà fún yín mẹ́rin. Ọ̀gbìn tí wọ́n á jọ̀gá.
ọlọ́run sábà mójútó ní Muhammad òkun lẹ́ẹ̀kan sí ọlọ́mọdé dáadáa ọ̀rọ̀ máa ń àmì ó ti ń ṣẹlẹ̀ kò ní sálẹ̀ ìwọ́n máa ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ni nígbà táwọn ẹbí náà lọ sọ́yìn sọ́yìn àdéhìyà sálẹ̀ àìlè ìgbọ́ra wáyé àríbákan náà láàkẹ́yìn ọlọ́run ti dá wa àríbákan náà ládùúgbò tí wa náà ló bẹ́ẹ̀ ṣẹlẹ̀ ó kọ́ ní gidi ní gbígbé rẹpẹtẹ ìyàwó wa tó wọn bá ti ìdí pé tọ́lọ́ lọ́la ń ṣe tó bá ti jẹ́ tọ́lọ́ kò mú tẹ̀lé náà já ẹnì kan wà ń bẹ̀ wọ́n ní tó lọ́ mọ́ wa ní ìyọ̀sẹ́lẹ̀ ẹnì kan wà ní kó ní àmọ́ wà ìkan là ń lọ àbọ̀ Monsuur èèyàn dáadáa tó wà láàyè wọ̀nyí pé nígbà mìíràn èmi là ká ìtọ́ ti pé dáadáa ni wọ́n kódà bọ́ọ̀lù bá dà nínú ajá àwọn ọ̀sẹ̀ wọn pé àbọ̀ Monsuur ẹ̀fọ́ ìrántẹ̀ ìyẹnjú ọ̀rọ̀ yìí àwọn tó yóò sì gba fíìtò ọba tí ó fi ń tira yín ṣètọ́nù ní máa dà nínú méjì orí ọ̀lẹ́ ìlú. Ṣé ẹgbẹ́ ti Ìsìláàmù wá ni? Ẹgbẹ́ ló fẹ́ fún ilé owó ìgbà wọn láti tó lọ́run ọ̀yà. Àmọ́ tí ìtọ́nù ní òun yóò dúró ní màá lọ ní màá pọ̀ láàrin èèyàn méjì pé ọgbọ́dọ̀ gbà fún má gbà fún ilé ìlú ọ̀nà òkè ẹ̀. Ibẹ̀ ni wàhálà ti máa dé. Ìtọ́nù àti àtàlùjọ náà ọlọ́mọdé ọ̀rá yìí láàrin ìlú bàbá mọ̀lẹ́rà àti òyìnbó àlàmúlẹ́rẹ́ ìmọ̀ ńlá mo fi kí gbogbo ẹ̀yàn ọlọ́run lórí ìjọ. Ajẹ́ ọlọ́wọ́ ẹ̀ẹ́dẹ̀kọ̀. Kí gbogbo àwọn bàbá wọn ti ń fìdí látàárọ̀. Ọlọ́mọdé àbá dúró sí. Àmì ọlọ́mọdé àtìmọ́tà àbá mú. Gbogbo ìyá ọ̀yá dáadáa ọlọ́mọdé àbá mójútó yín. Àmì ìyá àgbà ọlọ́mọdé àbá mójútó yín. Àmì ọlọ́mọdé àbá dúró sí. Àmì gbogbo ẹ̀yin jàmáà lọ́kùnrin lóbìnrin sàlámù alaykum wa rahmatullahi wa barakatuh. Wa alaykum assalam wa rahmatullahi wa barakatuh. Níjọ́ tí àwọn náà ti mọ̀ yídí àkọ́kọ́. Ṣá Allah ẹ̀rú gbà mí níjọ́ náà lọ. Àkọ́kọ́ mọ́rin yìí tọ̀. Níjọ́ náà tẹ̀ àìsàn kó dádúgbò wọn ni àwa ti mọ̀ rí ẹ̀yin náà wá abáṣe àdéhùn. Kódà mo fẹ́ ní tiẹ̀ òkun fẹ́rẹ̀ tó báyìí kó tó lákọ̀ọ́kọ́. Ẹ̀dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run Jímọ̀. Àwa dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. Níjọba wa fẹ́ dúpẹ́ lẹ́ẹ̀kejì. Wọ́n ní tó bá jẹ́ pé Ọlọ́run bá lọ lọ́run. Àwọn akọ a sì mà dájú pé Ọlọ́run lọ lọ́run. Eléyìí mo fẹ́ kí wọ́n mọ̀ nípa àti nǹkan. Àwọn akọ ẹ̀rọ tàbí wá bí ibi tí ìgbìmọ̀ náà ní gbogbo ayé sọ wípé láti mọ̀ nídìí kan bẹ̀rẹ̀. Àbúwájan. Ẹni tó rọ̀ yìí mọ̀ nídìí lóṣù òkè ní oṣù ẹ̀mọ̀ tó mọ̀ nídìí tiwa lérò yìí. Ó lọ́sí mọ̀ nídìí kan bẹ̀rẹ̀. A sì mọ̀ nígbà tí wọ́n ń ṣe wẹ́dí ìrìnlẹ́yìn ọ̀rọ̀ àpọ̀. Àwọn anìkẹ́ mọ̀ nídìí náà ń ṣe àmọ́ ń ṣe wẹ́dí àní mọ̀ nídìí ni. Àwọn akọ ẹ̀rọ. Ọlọ́run tó ṣe ti wá bẹ́ẹ̀ gbàtẹ́gbà tó yí padà wá lọ́dún tó ń bọ̀ yóò tán náà jù báyìí. Àmín. Ọlọ́run ò ní délé yín àti ẹyọ kan máa tó kù nù gbé. Àmín. Ìjọba ààyè sàmí. Àfẹ́ sàmí. Ní ìgbẹ́kẹ̀ ẹsẹ̀ rí bàbí gbẹ́kẹ̀ ẹsẹ̀ àdúrà yìí pé mò ń wò yín lágbádá àwọn àgbàlagbà. Ọlọ́run tó àwọn ìfẹ́tẹ́ ní kímọ̀ lẹ́nà àṣírí yóò tó fọlá àmọ̀dẹ́. Ẹni fẹ́ wọn débi pé lè tẹ́ wọn tí bàbá dálẹ̀. Ẹni mọ̀ fún wọn lọ́fẹ̀ẹ́. Lẹ́yìn tí wàá nìyẹn lẹ́nu wọn bọ́ọ̀sì àwọn ọmọ yín pé wọ́n náà gbọdọ̀ nígbà yìí nígbà tí bàbá ń bẹ ní ààyè ìwọ nígbà tí bàbá ń bẹ láyé. Bẹ́ẹ̀ tí wọ́n nífẹ̀ẹ́ tí bàbá àtẹ̀lé lẹ́kọ̀ọ́ ni. Ẹni fún nífẹ̀ẹ́ tí bàbá mi kejì náà lọ́yìn ọ̀rọ̀ ní kí ìgbéra mi tètè pàdé pọ̀ lára yín ọlọ́mọdé yóò lápá lára ọlọ́mọdé yóò rí wa lẹ́nu tó tó wà lápá ó ti dá ọlọ́mọdé yóò bàjẹ́ mọ́ mi ọlá Muhammadu mo sọ yẹ kí mo ní lọ́wọ́ ìlú wa ọ̀dádá ni wọ́n o ọ̀dádá ni àfi bí ìgbà tó ń là ní lọ́kàn máa ní kí ń bẹ lọ́kàn mi. Àwọn máa pa owó kọ́ ọlọ́run kan kiri ìgboro wọn ní Sófì Ibrahim. Bàbá wa tó àdúgbò rẹ̀ ń jẹ́ lọ́gbà ní má máa bá wọn dààmú ní ń jẹ́ Sófì Ibrahim nǹkan náà ń kó fi hàn. Ní ń jẹ́ Sófì Ibrahim ni ńláyà sí àfa àtìlẹ̀. Ìwé látọ̀lọ́ pé ìjẹ́nà àbàkù àhánà àlà ìjẹ́bẹ̀lẹ̀. Àwọn bèrè rẹ̀ yóò láyà àìdáhù àti àmútàtọ̀ sí àmìnà àfihàn. Àyànṣẹ́rí abẹ́rẹ́bù náà rẹ̀ wá bẹ́ àbòlè jàǹnà. أصحاب الجنة هم الفائزون. أنزلنا هذا القرآن على جبل. لو أنزلنا هذا القرآن على جبل رأيته خاشعا متصدعا من خشية الله. وتلك الأمثال نضربها للناس. لا يتفكرون. الذي لا إله إلا هو. الله الذي لا إله إلا هو. عالم الغيب والشهادة.
Ọ̀pá tó gbé mi, òní Búrúkú Ibrahim rẹ̀. Àwọn akọ̀rọ̀ wà sọ pé àrárá mọ́kù. Sámú máa jẹun. Àrárá mọ́kù. Àrárá máa jẹun bàbúrà. Àrárá mọ́kù. Sámú máa jẹun bàbúrà. Bàbá yìí bọ̀rọ̀ bá dàrú lọ́wọ́ bá lórí mi. Ibi tó bá ti pè é, àkókò àpẹẹrẹ tó kọ̀ọ̀kan rí. Ṣé ọ̀rọ̀ ẹ̀yọ́ dọ̀rọ̀ ńbẹ̀? Àwọn akọ̀rọ̀. Bàbá tó gbọ́ òjò dé nípa àbá ìjọ tí mo ní àbí ń tẹ́ ń pè tí bàbá ti sọ. Àbí ìmọ̀ ìjẹ́ ìdábí ó. Àwọn akọ̀rọ̀. Ọmọ àbí wọn ibúra. Àwọn ayé آمين رب العزة عما يصفون والسلام على المرسلين والحمد لله رب العالمين. آنكم ọlọ́mọ sàjárì àwọn ọ̀rọ̀ pẹ́ bàbá ọlọ́mọ sàjárì pẹ́ Allah tí wọ́n rí àìsàn Monsuur wọ́n yọ̀ǹda rẹ̀ fún wa ìbáni ọlọ́pàá náà ọ̀bánà àti nàbí bí i àfẹ́nẹ́tẹ́ wọ́n fi wọ́n àfẹ́nẹ́tẹ́ àfẹ́nẹ́tẹ́ wọ́n ti náà àfẹ́nẹ́tẹ́ náà tọ́wọ́n ìgbà tí máa àwọn ìwádìí ìgbà tí máa àmì ọba jáde púpọ̀ láyé máa fẹ́ ìṣàṣe máa àmì máa fẹ́ ìṣàṣe máa ọlọ́wà ìṣàṣe máa àmì ọba jáde púpọ̀ láyé máa fẹ́ ìṣàṣe máa. لا إله إلا الله لا إله إلا الله